الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد بن عبد الله صلى الله وعلى عليه وسلم آله وأصحابه سلم تسليما كثيرا. أما بعد أدعو فون الله الحمد لله أشهد فان نبي محمد صلى الله عليه وسلم ìkẹ́ Ọlọ́run àti àánú ẹ̀ àti rẹ̀ àjẹjẹ tán rẹ̀ Ọlọ́run kó máa bá Nábì gbòòrò Mẹ̀dínà. àmín. àwa tọrọ ìkẹ́ àti gẹ̀ náà Ọlọ́run kó máa bẹ́ nìkankan wa nílé àti gbogbo ojú tó ń wò wá Ọlọ́run tó máa bẹ́ nìkankan wa. àmín. ọlá ìpín méjì Ọlọ́run la ilaha illallah la hawla wala quwwata illa billahil aliyyil azim. tá bá wo àwùjọ wa lénìí a rí wípé n tí a ṣàfẹ́kù tá à ń wá táàrí òun náà ni táwọn lábá ń pè ní al-amnu ìfọ̀kànbalẹ̀. kí ló fà á téèyàn bá jáde kúrò nílé tó lóun ń jáde ó dágbére kó lè pé mo fẹ́ sáré débì kan o ọkàn tòun náà ò ní balẹ̀ ọkàn àwọn tó dágbére fún náà ò ní balẹ̀ kò sí fọ̀kànbalẹ̀ nílé kò sí lóko kò sí lódò ọ̀rẹ́ tímọ́tímọ́ gan-an àfẹ́ fọ̀kànbalẹ̀ sí lọ́dọ̀ bí èèyàn bá dúró sẹ́gbẹ̀ẹ́ títì tó lóun wá mọ́tò àwọn wọ́n lè mọ̀ ní gbé torí pẹ̀lú ó máa bá onímọ́tò ìgbé kó má yẹ pé àwọn tí wọ́n rán wà rèé o. bí èèyàn bá ń lọ tí mọ́tò ẹ̀ bá takú sọ́nà tí ò rí ọ̀nà àbáyọ tó wá ń dá àwọn mọ́tò dúró wọn ò ní ìrànlọ́wọ́ nítorí pé ẹ̀rù máa bà wọ́n. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ torí pé Ọlọ́run bá àlékè ọlá sọ fún wa nínú alẹ́ al-Qur'an suratul Baqara Ọlọ́run ní fa imma ya'tiyanna minkum huda. فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون. huda níbẹ̀ yẹn bí máná alukurani kẹ̀yìn alukurani tọ́lọ́run sọ fún wa pé ń bọ̀ òun máa gbé alukurani ó máa fi rán òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. tá a bá ti ń tọ̀ ọ́ a ní sọnù tá a bá ti ń tọ̀ ọ́ a máa rí dùnù a máa rí àánú a máa rí oríire nígbà tá a bá ti ń tẹ̀lé. àìmá tẹ̀lé tọlọ́hun mọ́ ló jẹ́ kí gbogbo ẹ̀ kó rí bó ti rí ní ayé ìgbà kan ó dẹ̀ ti tìgbà kan báyìí tó jẹ́ wípé àwọn ìyá wa àwọn bàbá wa bí wọ́n bá fẹ́ tajà lóko wọ́n á bọ́ sí ẹ̀gbẹ́ títì wọ́n á gbé nǹkan yẹn síbẹ̀ wọ́n á wá fi déédéé owó nǹkan yẹn wọ́n á fi síbẹ̀ wọ́n á wá kúrò ńbẹ̀. gbogbo èèyàn tó bá ti ń kọjá ńbẹ̀ tí nǹkan yẹn bá hùn bóun fẹ́ rà á wò tó bá tẹ́ lọ́rùn á gbé á fowó síbẹ̀ tí ò bá tẹ́ lọ́rùn á kúrò ńbẹ̀.
kò dẹ̀ ní jẹ́ wípé a gbé nǹkan yẹn a tún gbé owó rárá o àmọ́ lénìí ṣé bó ṣe rí nìyẹn ọmọdé ọkàn ò balẹ̀ mọ́ àgbàlagbà òun gan nísinmi kódà láàárín ọmọ sóbí ẹ̀ wọn ò trust ara wọn mọ́ kò sí ìfàyàbalẹ̀ mọ́ níbo wá ní ìfàyàbalẹ̀ wà òun náà ni pé fàfírú ilallah káyà padà lọ́sọ́dọ̀ Ọlọ́run ní tó gbajúmọ̀ lénìí tí àwọn èèyàn ń dánwò òun ni pé kán jíyàn gbé tó bá jíyàn gbé wọ́n wá ti sọ ìjínigbé wọ́n ti sọ di òwò ṣíṣe àwọn lọ́ba ń pè ní kọ́tẹ́hùn sàbí àwọn alimahari ká gbéyàn ká wá sọ yí pé àwọn èèyàn ẹ wà ní ọ̀dọ̀ wa o èyí báyìí ló fi gbà wọ́n lẹ̀ o láì ṣiṣẹ́ sí wọn lọ́wọ́ láì ṣiṣẹ́ sí wọn lọ́wọ́ ibo lẹ ti rí ìṣesí yẹn Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tí ànábì mú wá ẹ̀sìn àlàáfíà ni sallallahu alayhi wa sallam ó dẹ̀ ní ètò ó ní ìlànà tó bá fẹ́ ṣe business ànábì kọ́ wa sallallahu alayhi wa sallam tó bá fẹ́ sọ̀rọ̀ ànábì ṣàlàyé ẹ̀ fún wa sallallahu alayhi wa sallam tó bá fẹ́ jẹun bóúnjẹ ṣe rí yẹn ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀ bó ṣe jẹun sallallahu alayhi wa sallam tó bá fẹ́ rìn ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ ẹ̀ tó rọ́ ní bó ti rìn sallallahu alayhi wa sallam kàmáàtẹ̀ tó wá sọ yí pé. laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allaha wal yawmil akhir wa dhakara Allahu kathira. laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun. ó ń bẹ lára ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. uswatun hasanatun. àríkọ́ṣe tó dáa jù. liman kana yarju Allaha wal yawmil akhir. fún ẹni tó bá jẹ́ wípé ó ń rokàn láti pàdé Ọlọ́run a sọ ẹni tí ò rokàn o ẹlòmíín wà ó burú débi pé kódà kó tó ṣe nǹkan a sọ fún yín pé òun máa ṣe nǹkan o á dẹ̀ fi nǹkan yẹn ṣe ra ẹ̀ náà ó ní màá fọ́ àgbọn ọmọ ẹ lórí o á dẹ̀ kọ́kọ́ fọ́ àgbọn ọmọ orí tara ẹ̀ náà kó tó fọmọ́ yàn ṣé ẹgbẹ́ tó bá fọ́ àgbọn ọmọ orí tara ẹ̀ dandan ni kó fọmọ́ yàn kéèyàn ṣe àṣekí ni. kó yà sá lọ kò kọ́ńkọ́ tí ó máa ṣẹlẹ̀. àbí ìgò náà ni a kọ́kọ́ fi ìgò yẹn á fọ́ lórí ara ẹ̀ á fi ya ara ẹ̀ kó tó fi ya ẹlòmíì. àmọ́ Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn ìfọkànbalẹ̀ ni ẹ̀sìn tútù ni kò ń ṣe ẹ̀sìn jàgídíjàgan kò ń ṣe ẹ̀sìn idà kò sì ń ṣe ẹ̀sìn àdá àbí kẹ̀sìn ọ̀bẹ. faman tabi'a hudaya fala khawfun alayhim wala hum yahzanun. faman tabi'a hudaya ẹni tó bá tẹ̀lé ìmọ̀nà Ọlọ́run fala khawfun alayhim wala hum yahzanun. kò ní bẹ̀rù kò dẹ̀ ní fòyà. àmọ́ àìmá tẹ̀lé ti Ọlọ́run ló ń jẹ́ káwa máa bẹ̀rù lénìí ló ń jẹ́ ká máa fòyà. ìjínigbé ìgbénipa tó ń ṣẹlẹ̀ lénìí kí ló bí ibo ló ti wá ẹjọ́ wa ni àwa náà àbí ṣáǹjọ̀nù ló ń gbéyàn ni ṣèbéyàn náà ló ń gbéyàn. tàbá Suratul Maida àyà kẹta lé ní ọgbọ̀n Maida verse 33 kí Ọlọ́run bá sọ fún wa ń bẹ̀. a'udhu billahi minash shaitanir rajim
بسم الله الرحمن الرحيم إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم جزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. نعم. إنما جزاء الذين يحاربون الله ورسوله. ọlọ́run bá lè kí ọlá ká bá lè mọ̀ pé kò sí nǹkan kan tí ń bá ń ṣẹlẹ̀ tí ò sí nínú alukurani kiri, kò sí nǹkan tí ọlọ́run ọba ò dá sí. Ọlọ́run ọba tó dá wa sílé ayé ó ti bá ti rìn kò fi wálẹ̀, kò dá wa dá bùkátà wa, bá ti rìn ó kọ́ wa. Innamal jazā'u الذين يحاربون الله. ẹ̀san àwọn tó jẹ́ wípé wọ́n ń bá àwọn ànábì ọlọ́run àtànábì tí wọ́n ń bá wọn jagun, ẹ̀san àwọn tó bá jẹ́ wípé wọ́n ń jí ní gbé, wọ́n kàn ń kó wa lógun láì jẹ́ wípé nǹkan kan dà wá pọ̀, wọ́n á dẹ̀ wọlé onílé, wọ́n á kó onílé, wọ́n á kó onílé, wọ́n á tún kó àlejò. ويسعون في الأرض فسادا. ويسعون في الأرض فسادا. wọ́n á dẹ̀ tún ba ilẹ̀ jẹ́, wọ́n á da ilẹ̀ rú. ويسعون في الأرض فسادا. wọ́n á ba ilẹ̀ jẹ́. أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم. ọlọ́run wá gbé òfin wá pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ kí ló yẹ ká ṣe fún wọn. أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم. ìran mẹ́ta ni wọ́n. أن يقتلوا. أن يقتلوا tó bá wù yẹn pa wọ́n. أو يصلبوا. tó bá wù yẹn kàn wọ́n. أو تقطع أيديهم. tàbí kẹ̀ tó bá wù yẹn gé ọwọ́ wọn. وأرجلهم من خلاف أو ينفوا من الأرض. tó bá ti wù yín ẹ tún lè gé ẹsẹ̀ wọn. أو ينفوا من الأرض. ẹ lè lé wọn kúrò lórí ilẹ̀. ذلك لهم جزي في الدنيا. eléyìí ìyà díẹ̀ ni. في الدنيا. máa jẹ kò sọ wípé kó máa jìyà níjọ́ gbúdàlẹ̀ kíámà, tí ń já sí wípé tán àwọn adájọ́ ayé tó bá fìyà jẹ̀yàn nílé ayé nítorí pé ó jí ni gbé, ó jí ni pa, tí ò bá dẹ̀ túbá lọ sọ́dọ̀ ọlọ́run tó bá ti jẹ́ gbúdàlẹ̀ kíámà á tún jẹ ìtójú yẹn lọ. jésù hàn yẹn ni pé páàtì inú ẹ̀ ló sì jẹ́ nílé ayé. ولهم في الآخرة عذاب عظيم. ní tí ó sì jẹ́ ká mọ̀ wípé Islam ẹ̀sìn àlàáfíà ni. téèyàn bá ń jalè kò ń ṣe Islam ló ràn ọ́, bó ń ṣe ṣìnà kò ń ṣe Islam ló ràn. téèyàn bá ń jí nípa tó ń da lérú tó ń dàgbòrò rú tí wọ́n ti rí mú tó ń sọ pé òun champion kò ń ṣe Islam ló ràn. In fact kò tún rú ẹni bẹ́ẹ̀ kò ń ṣe mùsùlùmí, kò gbọ́ ẹ̀sìn Islam yé ni. àìmọye ẹni tí ó máa jẹ́ orúkọ mùsùlùmí wọ́n ní kí lórúkọ ẹ̀ ó ní Kabiru. ṣé èèyàn kan jẹ́ Kabiru? Abdul-Kabir náà. àbí kí lórúkọ ẹ̀ ó ní Gani, Razaki, Roscoe. ṣé ẹni tó lálàáfíà gan-an a máa jẹ́ Abdul-Razak ló máa jẹ́ tó bá jẹ́ mùsùlùmí. Abdul-Razak, Abdullahi,
Abdul-Gafur, gbogbo àwọn orúkọ bẹ́ẹ̀ orúkọ ńláńlá ni, orúkọ gidi tó nítumọ̀ gidi tó sì lálàáfíà. Èèyàn wa gbọ́dọ̀ máa jẹ́ bẹ́ẹ̀ kó wá jẹ́ èèyàn tó jẹ́ pé kí ni oníjàgídíjàgan. Àwọn àfọ́ onímọ̀ fíkìú wọ́n jẹ́ kó yé wa nínú àwọn òfin tọ́lọ́run kà kalẹ̀ yẹn bó o láà ṣe lò ìdá kọ́tàlá wà á kásà man tí ẹ bá rí èèyàn tó jẹ́ pé kò ń ṣe ó lọ wọlé onílé ó já ilé nínú ìgbà tó já ilé yẹn ó wá pààyàn ó ṣe ìbàjẹ́ kan lẹ́yìn náà ó tún gba owó ó rọ́ọ̀bù nìyẹn àbí kẹ́ ó gba owó ransom tó bá múrú ẹni bẹ́ẹ̀ kí ni nǹkan tí Islam nìkan ṣe Islam ní yuqtalu wa yusallabu ẹ̀pa ẹ̀tún wá kàn ìdí Islam sọ nìyẹn yuqtalu wa yusallabu ó mú ó lọ pààyàn ó tún wá gbowó ransom àwọn ẹni tó ní ẹni yẹn wọ́n rí ẹni wọn gbà wọ́n dẹ̀ sanwó kò ń ṣe owó kékeré o kì í ṣe owó tán ti rò pọ́n fẹ́ ná tẹ́lẹ̀ owó tán tí wọ́n tún tọ́jú pamọ́ wọ́n tún gba owó káàkiri wọ́n tún gba owó wọ́n gbà wọ́n tún wá gbé owó náà fún yín ẹni yẹn dá release ẹ̀ tún ní release ẹ̀ Islam ní yuqtalu wa yusallabu irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá padà mú ẹni tó ń ṣèbàjẹ́ irú ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní kí wọ́n pa lẹ́yìn tí wọ́n bá pa kí wọ́n tó ṣe kí ni wọ́n tún kàn àbí kẹ̀ kí wọ́n kàn kí wọ́n tó pa méjèèjì ni ìyà méjì ló máa jẹ nìyẹn kò dẹ̀ dí ìyà tọ̀run lọ́wọ́. idha qatala wa lam ya'khudh malan tó bá jẹ́ pé àwọn tó ń kidnap àbá àwọn tó ń pààyàn tó jí ni gbé àbá jí ni pa ó pààyàn walam ya'khudh malan àmọ́ òun ò gbowó ń tiẹ̀ kí ni ìṣẹ̀rí àsọ yuqtalu àìkàn pa náà ni ìyẹn ní kàn mọ́ àgbélébù. idha akhadha al-mala walam yaqtul tuqatti' yadahu al-yumna tó bá gbé jẹ́ kó ó gba owó àmọ́ kò pa ẹni yẹn ó gba owó so n tá a ṣe ni pé owó nìkan ló gbà á gbé yẹn sí ipò pé ó jalè torí pé ẹ̀tọ́ ẹ̀kọ́ ni owó tó gbà ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ni owó tó gbà yẹn ní ìsìn ó ti di olè so ní tí wọ́n máa ṣe ni pé wọ́n máa gé yadahu al-yumna wọ́n á gé ọwọ́ ọ̀tún ẹ̀ wa rijluhu al-yusra àti ẹsẹ̀ òsì ẹ̀ wọ́n á gé. idha akhafa an-nasu táwọn èèyàn bá bẹ̀rù pé walam yaqtul walam yasrik kò wá jalè walam yaqtul idha akhaf nas tó yẹ pé ẹni yẹn ó ń dára já àwọn èèyàn walam yaqtul àmọ́ kò pààyàn walam yasrik kò dẹ̀ jalè kí ni ìṣẹ̀rí àsọ. yu'azzaru aw yufna bihasabi ma yarahu al-hakim adájọ́ ló ní kéèsì yẹn lọ́wọ́. yu'azzaru aw yufna tó bá wọn adájọ́ ó lè dá sẹ̀ríà fún ní dèédé bí ìròrí adájọ́ yẹn bó bá ṣe rí níjọ́ náà so bẹ́ẹ̀ náà wá ní àwọn okubat tó jẹ́ pé àwọn ìjìyà tó jẹ́ pé ó wà nínú sẹ̀ríà ló ṣe rí ṣé wọ́n rí àwọn ìṣesí wọ́n ní níjọ́ kan láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkan nínú àwọn tí wọ́n wá gba Islam láti ìlú wọ́n pè wọ́n ní qawmun min Uqli wọ́n wá láti ọ̀nà rere ìjọ kan ni wọ́n tí wọ́n jẹ́ Uqli wọ́n wá sí Madina wọ́n wá gba Islam lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn kan ní wọ́n ń ṣe Uqli pé Urayna ni wọ́n nígbà tán dọ́dọ̀ ànábì Muhammad qadamu ila al-madinati fa aslamu
wọ́n bá gba Islam. Naam. Thumma maradu bisababi jawil madina. Nígbà tí wọ́n gba Islam wọ́n bá sick. Naam, bijawil madina. Nítorí new environment tí wọ́n wà. Weather. فأمرهم النبي صلى الله عليه وسلم Ànábì bá pa wọ́n láṣẹ sallallahu alaihi wasallam أن يخرجوا إلى إبل الصدقة. pé ẹ jáde. Tẹ́ bá wá jáde tán ẹ lọ mú ìtọ̀ ẹ lọ mú ìtọ̀ àbí mílìkì ràkúnmí فيشربوا من tí àwọn mùsùlùmí gbé kalẹ̀ lọ́ bá lọ mú. للتداوي. wọ́n mú lọ́n fi ṣe ìwòsàn lórí àìsàn tí ń ṣe wọ́n. فلما صحوا nígbà tí wọ́n wá gbádùn tán. قتلوا راعي النبي صلى الله عليه وسلم. ẹni tó wá ń ṣọ́ ràkúnmí tí wọ́n lọ mú mílìkì ẹ̀ ẹni tó ṣọ́ tó dúró tì wọ́n bá pa. قتلوه. واستاقوا الإبل. واستاقوا الإبل سرقوها. wọ́n bá mú ràkúnmí wọ́n bá jí lọ. وارتدوا عن الإسلام. wọ́n bá sọ pé àwọn ìṣe Islam mọ̀. فأرسل ẹ النبي. wo nǹkan mẹ́ta ló wà ń bẹ̀ yẹn. wọ́n gba Islam tẹ́lẹ̀ nígbà tí wọ́n gba Islam wọ́n ń ṣe Islam lọ wọ́n wá délùú Mọ̀dínà. téèyàn bá kó omi kan tó débì kan ṣé wọn pé environment tó wà ó ṣeé ṣe kó change weather máa change ó máa sick. nígbà tán sick ẹ lọ fún wọn ní omi ràkúnmí ẹni tó wá dúró síbi ìtọ̀ ràkúnmí àti mílìkì ẹ̀ ẹni tó wá dúró ti ràkúnmí yẹn tó ń ṣọ́ nígbà táwọn wá mu mílìkì tán tí wọ́n mu ìtọ̀ tán ló bá gbádùn. gbogbo ala mọ àǹfààní ìtọ̀ ràkúnmí. nígbà tí wọ́n bá gbádùn tán ló bá mú ẹni tó ń ṣọ́ ràkúnmí yẹn ló bá pa. lẹ́yìn tí wọ́n pa wọ́n tún wá jí ràkúnmí yẹn lọ. lẹ́yìn tí wọ́n jí ràkúnmí lọ ló bá tún sọ wípé àwọn ò ṣe ìsìláàmù mọ́ ó di ẹ̀ṣẹ̀ bíi mẹ́ta. فأرسل النبي صلى الله عليه وسلم في طلبهم فأتي بهم. Ànábì wa Muhammad صلى الله عليه وسلم. ló bá sọ pé ẹ lọ mú wọn wá. نعم. فأتي بهم. nígbà tí ó mú wọn dé. فأقام عليهم العقوبة. ló bá fi ìyà jẹ wọn ìyà tó tọ́ sí wọn ló bá fi jẹ wọn. sallallahu alaihi wasallam. eléyìí ní ìsìn ẹ̀rí tó lálàáfíà ni nínú Islam torí ó ṣẹlẹ̀ láyé Ànábì wa Muhammad sallam. ọ̀nà wo wá dà tí Islam ó fi wá sọ̀pọ́tì àwọn ajínigbé. ọ̀nà wo wá dà tí Islam táwọn kan wá sọ wípé àwọn ń jíyàn gbé nítorí Islam. so gbogbo ilé yìí nǹkan tí ò bá ti sí àlàáfíà ń bẹ kò sí Islam ń bẹ nìyẹn. gbogbo nǹkan tó bá jẹ́ pé àlàáfíà wà ń bẹ òun náà ni Islam wa ló dá sí. gbogbo nǹkan tó bá ti mú jàgídíjàgan dání tí ò sí tọ́lọ́hun bẹ́ẹ̀ tí ò sí tànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò ń ṣe Islam. torí pé ìpínlẹ̀ Islam náà ni àlàáfíà assalam wal istislam. àbí ọlọ́run bá àlékè ọlá eléyìí tá a wí lé ní ọlọ́run jẹ́ kí ó yé wa ju bí a ti gbé kalẹ̀ fún wa lọ. àmín. aqulu qawla hadha astaghfirullah alayhi wa lakum wa li jami'il muslimina wal muslimat. àbí ọlọ́run fún bàbá wa EBUMAWE tìlú Àgọ́wòye ẹni tí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Dr. Abdul-Razak Adesina Adenugba Okokodana kejì ẹkú èrògbà kọ́lọ́n kó bá ní ṣàlékún ẹ̀mí gígùn àti àlàáfíà àìsàn tó jẹ́ wípé yìí máa ń ṣèyàn lẹ́yìn tí yàn ti dàgbà ọlọ́run má fi ṣe bàbá kábíyèsí. àmín. ọlọ́run má jẹ́ kí àgbà wọn ọlọ́run má jẹ́ ká tí ì mọyì ẹ̀ báyìí. àmín. ọlọ́run jẹ́ kí wọ́n túbọ̀ pẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wa. àmín. ìlú Àgọ́wòye nínú àwọn ìlú tó lálàáfíà ni tó lálàáfíà dáadáa. so ọlọ́run bàbá wa tí ọlọ́run fi ṣe olórí wa ń bẹ̀ náà ni bàbá EBUMAWE ọlọ́run kó bá ní kún wọn lọ́wọ́. àmín. orúkọ wọn tí ń mí àti tí ó mí ọlọ́run kó má fà á bàjẹ́ kan. àmín. aláìpé méjì ọlọ́run. àmín. la ilaha illallah. àmín. la hawla wala quwwata illa billahi abẹ́olúwa fún kábíyèsí. fún kábíyèsí. ikú dákun kó
má pa kárùn dákun kó má ṣe kó sì dákun kó má tán Abdul-Razak ọbaare رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه